ìkan nínú àwọn àgbẹ̀ méjì tó wà lóko ó sì súnmọ́ Fúlàní ẹ̀ láti sọ pé lé màálù ẹ̀ padà ṣùgbọ́n Fúlàní fàdáyọ ó sì ń sá ẹni tó tẹ̀lé yẹn ẹnì kejì náà ó wá rí i pé wọ́n fẹ́ sá ìkejì wọn pa ó dìde ó sáré tẹ̀lé wọn láti gbà kejì ẹ̀ lẹ̀ wọ́n yíjú sí i wọ́n sì ń sáwọn náà ládàá ṣùgbọ́n wọ́n fẹ́ bẹ̀ yẹn lórí ni ó wá fọwọ́ gbà báyìí ẹ mọ̀ pé ẹni tí èèyàn méjì bá ń jà tẹ́ bá ti rí pé wọ́n gé lọ́rùn ọwọ́ báyìí àbí wọ́n gé ń bí ẹ ti mọ̀ pé ibi tó ti ń tàbí wọ́n gé ń bí ibi tó ti ń dìfẹ́ǹdì kán má gé òun lórí ni ló ti náwó báyìí tán ti gé gbogbo ẹ̀ lẹ́ máa rí ṣùgbọ́n ẹ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu arákùnrin tí wọ́n sá yẹn ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. àwọn obìnrin wọ̀nyí kò di ọlọ́run sí a ti wá dóko ní àárọ̀ owó nẹ̀sí bẹ́ẹ̀ ni ìtòwé ti sọ a bá Fúlàní yẹn nínú oko tá à ń lọ ìtòwé tààrọ̀ bẹ́ẹ̀ a bá nínú oko tá à ń lọ lọ́wọ́ wa sọ fún pé yà a ti gbin oko yìí kó ẹran kó ń bẹ̀rẹ̀ ọba ní tí bàbá wa lórí ilẹ̀ ní ipe sínú ẹran tó ń bọ̀ ní jẹun asáwà ní ìkejì sáàlọ́gbà bó ti bẹ ní ìdálẹ́sẹ̀ ariwo ẹ̀ tí mo wá gbọ́ pé ó ti sọ̀rọ̀ ládàá ọwọ́ àhọ́ àwa tẹ̀lé bí mo ti tẹ̀lé tí mo ṣubú báyìí ọkàn pàdé àti ìmọ̀ náà ní bẹ́ẹ̀ ni wọ́n rẹ̀. ṣe níbi tí wọ́n ti dẹ ẹran rí yẹn tí a ti rẹ́jẹ̀ tó pọ̀ yẹn wọ́n lọ ti ṣubú tán ti bẹ mọ́lẹ̀ rẹ̀ ó fẹ́ bẹ́ẹ̀ lórí ni àbí wọ́n á fọwọ́ bà ọwọ́ yẹn ni ibẹ̀ fọwọ́ picture ibi tó kùn gan yẹn so. ọbẹ̀ bẹ lórí ọwọ́ àfọwọ́ gbà á Fúlàní ní ṣé kò rí pé ilẹ̀ bàbá Fúlàní ń bí Yorùbá pé sílẹ̀ bàbá rẹ̀ ọ̀rọ̀ burúkú òun ẹ̀rí ó ti pẹ́ tí Fúlàní rescue mission ní alẹ́ ìní ẹ̀yin tẹ́ wò mí Nàìjíríà ẹ jẹ́ kí n fún yín ní 4 hours time tẹ́ bá lọ sórí Oriyomi Hamzat rescue mission ẹ máa rí bẹ́ẹ̀ ẹ máa rí bí wọ́n ṣe sá àwọn èèyàn ládàá yànnàyànnà ẹ máa rí bí àwọn Fúlàní bí wọ́n ṣe lọ ká àwọn kan mọ́nú oko ní Ìbàdàn nídò tí wọ́n sì fẹ́ pa wọ́n sínú oko wọn ẹ máa rí ní ọ̀sẹ̀ tó kọjá tá a ṣẹ̀lú tán yìí mo rí ròyìn kan tí wọ́n ní àwọn Fúlàní ti dé o ti trailer páàkì tí wọ́n ń ṣe báyìí tí wọ́n ń ya àwọn ọlọ́pàá kankan ẹ jẹ́ kí wọ́n sọ fún yín pé àwọn tí wọ́n gbé ìròyìn ẹlẹ́jẹ̀ lórí social media dìgbòlugi ní òjá máa já tòótọ́ mọ́ ẹ sì jọ tó bá ní ṣe pẹ̀lú ẹ̀mí àwọn èèyàn àti dúkìá tí wọ́n fi máa ṣe kìjókìjó àbí tó bá lè sọ àwọn èèyàn dèrò ẹ̀yìn tí ó sọ wọ́n dìdàkudà ẹ dákun torí Ọlọ́run ẹ já ṣọ́ra fún misinformation and disinformation ìròyìn tó bá jòdòdò ní ẹja jọ máa gbé torí Ọlọ́run ẹ má jà torí a fẹ́ create content àbá fẹ́ traffic lórí page wa ká máa sọ tí ò ṣẹlẹ̀ eléyìí ò ṣẹlẹ̀ ọlọ́pàá tí ó wà níbi kìíní yẹn 2 years ago ló ti resign ló ti retire tó wà níbi kìíní yẹn tó wà níbi event yẹn níbi incident yẹn tán show tán park trailer tán ni wọ́n ti dé nǹkan kan òun ṣe tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ti pẹ́ tí wọ́n dẹ̀ ti yanjú ẹ̀ tí ò sí kankan bẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀sìn ẹlẹ́yẹ ti ṣẹlẹ̀ ti pẹ́ ẹ má jẹ́ a máa kárí àwọn information tí ò ṣe mo bẹ̀ yín ní o mi ò pàṣẹ fún yín o ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ti pẹ́ so èyí tí mò ń sọ yìí ó ṣẹ̀ ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí ni ṣùgbọ́n tẹ́ bá dé orí page mi orí channel mi Oriyomi Hamzat rescue mission ẹ máa rí tí mò ń sọ yìí dáadáa ó kàn jẹ́ pé mo wá paraphrase ẹ̀ bí mo dẹ̀ fẹ́ fi hàn yín nǹkan tó ṣẹlẹ̀ gangan kẹ́ ẹ gbọ́ bó ṣe ṣẹlẹ̀ nítorí pé mo dúpẹ́ lọ́wọ́ alukoro ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ nítorí jẹ́ kí n tètè wá tàbá ẹni pé kẹ́ ẹ má bàa fi gárúbà lẹ̀ ni kẹ́ ẹ má bàa fi gárúbà lẹ̀ ni o gárúbà ní Fúlàní tó sá àwọn èèyàn ládàá níbo ló ṣe jẹ́ bó ṣe jẹ́ gan rí àwọn Yorùbá wà nínú oko wọn ń ṣiṣẹ́ lọ wọ́n ń gbin àgbàdo nídò
wọ́n ń gbin àgbàdo ibi tí wọ́n ti ń gbin àgbàdo Fúlàní dá màálù dé Fúlàní dẹ̀ ń fi ẹsẹ̀ wú àgbàdo tí wọ́n gbìn màálù fẹsẹ̀ wú àgbàdo tí wọ́n gbìn èyí tí wọ́n bá lè ṣàjẹ́ ń bẹ̀ wọ́n ṣàjẹ́ àwọn yẹn lé wọn pa àwọn yẹn sọ fún Fúlàní pé sóòrí pàṣẹ ń bí ní kílẹ̀ tó dá màálù ẹ̀wọ́ bí Fúlàní ní ilẹ̀ bàbá àwọn lòún wà ní Ìdó bóyá ẹ̀mọ́ ibi tí wọ́n ń pè ń Ìdó lẹ́gbẹ̀ẹ́ ológun ẹrú lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́yẹlé lẹ́gbẹ̀ẹ́ Ṣàngó Ìbàdàn tí ó jìnnà sí UI láàfin máa lọ ọjọ́ àbí ká máa lọ Owórodù àbí ká máa lọ Dùgbẹ̀ àbí ká máa lọ Mọ́kọ́lá Fúlàní ní ilẹ̀ bàbá àwọn lòún wà ilẹ̀ bàbá rẹ̀ ìkan nínú àwọn àgbẹ̀ méjì tó wà lóko ó sì súnmọ́ Fúlàní ẹ̀ láti ọ̀gbẹ́ lẹ́mọ̀ọ́dún ẹ̀ padà ṣùgbọ́n Fúlàní fàdáyọ ó sì ń sá ẹni tó tẹ̀lé yìí ẹnì kejì náà ó wá rí i pé wọ́n fẹ́ sá ìkejì ń pa ó dìde ó sáré tẹ̀lé wọn láti gbà kejì ẹ̀ lẹ̀ wọ́n yíjú sí wọ́n sì ń sáwọn náà ládàá ṣùgbọ́n wọ́n fẹ́ bẹ̀ yẹn lórí ni ó wá fọwọ́ gbà báyìí ẹ mọ̀ pé ẹni tí èèyàn méjì bá ń jà tẹ́ bá ti rí pé wọ́n gé lọ́rùn ọwọ́ báyìí àbí wọ́n gé ń bí ẹ ti mọ̀ pé ibi tó ti ń tàbí wọ́n gé ń bí ibi tó ti ń dìfẹ́ǹdì kán má gé òun lórí ni ló ti náwó báyìí tán ti gé gbogbo ẹ̀ lẹ́ máa rí ṣùgbọ́n ẹ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu arákùnrin tí wọ́n sá yẹn ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Abẹ́rẹ́ màmú tó ń jẹ́ ráìsì láti wá dúró ní àárọ̀ orí ẹ̀sìn bẹ́ẹ̀ ni torí ti bàbá Fúlàní yẹn ní oko táwọn nítorí ìtàárọ̀ bẹ́ẹ̀ bàbá nínú oko táwọn nílò wá sọ fún pé a ti gbin oko yìí kó ẹranko ń bẹ bàbá ní tí a wà tí bàbá wa lórí ilẹ̀ ní ń pèsè òun ẹranko nǹkan ní jẹun àtàwà ní ìdíje sáàlọ́gbà ó ti bẹ ní ìdálẹ́sẹ̀ mi ariwo ẹ̀ tí mo wá gbọ́ tó pé ó ti sọ̀rọ̀ ládàá ọwọ́ àhọ́ àwa tẹ̀lé tí mo ti tẹ̀lé tí mo ṣubú báyìí ọkàn pàdé gbàtí mi náà ní bẹ́ẹ̀ mi mọ́lẹ̀ ṣe níbi tí wọ́n ti dẹ ẹran rí yẹn tí àtẹlẹ́jẹ̀ tó pọ̀ yẹn wọ́n lọ ti ṣubú tán ti bẹ mọ́lẹ̀ ó fẹ́ bẹ́ẹ̀ lórí ni àbí wọ́n á fọwọ́ bà ọwọ́ ẹ̀ rí ibẹ̀ fọwọ́ fi ṣe ibi tó kùn gan yẹn so. wọ́n fẹ́ bẹ́ẹ̀ lórí ọwọ́ àfọwọ́ gbà á Fúlàní ní ṣé kò rí pé ilẹ̀ bàbá Fúlàní bí Yorùbá pé sílẹ̀ bàbá rẹ̀ ọ̀rọ̀ burúkú òun ẹ̀rí ó ti pẹ́ tí Fúlàní ti bá wa gbé nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn apá àbìkan ní Ìbàràpá àti àwọn apá àbìkan ní Òkè Ògùn ó jẹ́ ibi tí ó jẹ́ pé kódà báwọn tí olóṣèlú bá fẹ́ dìbò wọ́n ti mọ̀ pé Fúlàní ló wà ń bẹ táwọn lọ bá kódà wọn máa ní Fúlàní coordinator nígbà ayé bàbá wa Òjó lówó tí wọ́n máa ń kó àwọn èèyàn lọ sí àjì bíi tí mi ò bá ní exaggerate over 70% àwọn alálàájì tí wọ́n bá bàbá wa Òjó lówó lọ Fúlàní ni wọ́n àwọn Fúlàní jẹ́ alábàáṣepọ̀ wa táàjọ máa ń sọ̀rọ̀ dáadáa táàjọ máa ń ṣe tí a rò wípé èsúró lè pàdídà ó sì máa lé ajá ṣùgbọ́n èsúró ti pàdídà ó ń lé ajá o èsúró ti pàdídà ó ń lé ajá ọ̀rọ̀ àwọn Fúlàní ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ilẹ̀ Yorùbá ó ti wá yẹ ká wà nǹkan ṣe sí báyìí ṣùgbọ́n kí ló jẹ́ kí n tètè sáré wá kí ló jẹ́ tètè sáré wá ni pé mo gbọ́ pé àwọn ọlọ́pàá wọ́n ti mú ẹ jẹ́ n wò bóyá mo lè rí bẹ́ẹ̀ yẹn torí pé kò ní dákì nǹkan fẹ́nu sọ fún yín àwọn òṣìṣẹ́ Oriyomi Hamzat ní ìjọba ìbílẹ̀ Ìdó ẹgbẹ́ ṣe mọ̀ pé káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀talélọ́gbọ̀n tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ Oriyomi Hamzat wà represented fully represented àwọn Oriyomi Hamzat fan tó wà ní Ìdó wọ́n ṣiṣẹ́ takuntakun àwọn operation burst tó wà ní Ìdó wọ́n dúpẹ́ lọ́wọ́ yín o thank you so much God bless you God bless you God bless you àti ẹni tó jẹ́ Yorùbá nínú àwọn operation burst àti ẹni tí ò jẹ́ Yorùbá nínú àwọn operation burst tó wà ní Ìdó wọ́n ṣiṣẹ́ takuntakun wọ́n ṣiṣẹ́ takuntakun iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ni pé àwọn operation burst yẹn àwọn ni wọ́n kàn sí àwọn Oriyomi Hamzat fan tí àwọn Oriyomi Hamzat fan náà sì kàn sí wọn I got the information here in China and I gave them go ahead ẹ follow matter yẹn immediately ni mo pe PRO àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn dáadáa ni a sì máa ṣiṣẹ́ dáadáa mo pé mo dẹ̀ jẹ́ kó yé wọn pé nǹkan báyìí ṣẹlẹ̀ o nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ o nǹkan tí mo sì ń gbọ́ nìyí o ẹ dákun o ẹ sì bá wá nǹkan ṣe sí o PRO àwọn ọlọ́pàá ó gbé ìgbésẹ̀ lójú ẹsẹ̀ ọ̀rọ̀ kan tí ò tí ì fẹ́ yéra wọn tó fẹ́ dàrú tẹ́lẹ̀ mo rò pé nígbà tí PRO àwọn ọlọ́pàá gbé ìgbésẹ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ìdó wọ́n fààyè gba àwọn ọmọ Oriyomi Hamzat láti jọ ṣiṣẹ́ papọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àròyé àti ìgbìyànjú PPRO wọ́n padà lọ sí inú oko tí wọ́n ti sá àwọn ọmọkùnrin náà ládàá wọ́n sì rí ipọ́n ìníṣọ́jú bá ń lọ ipọ́n wọ́n rí nílẹ̀ lẹ̀
ẹ̀jẹ̀ kì í fi hàn yín ẹ̀jẹ̀ tí wọ́n rí nílẹ̀ kì í ṣe ẹ̀jẹ̀ màálù bẹ́ẹ̀ ni kì í ṣe ẹ̀jẹ̀ ẹranko ó jẹ́ ti èèyàn lára tí wọ́n rí nì nígbà tí wọ́n lọ sí orí oko ibi tó ọmọkùnrin náà ṣubú sí nì tí wọ́n ti ń sá mọ́lẹ̀ tí ó bá jẹ́ fún àwọn àmọ̀tẹ́kùn àwọn operation burst tí wọ́n ya lù wọ́n bẹ̀ yẹn operation burst ló padà rescue àwọn boys yẹn kúrò nínú oko tí ó bá jẹ́ pé operation burst ibi tí a bá ti gbé òkú ọmọkùnrin tó ń sọ̀rọ̀ lọ́sítà yẹn nìyẹn ibi tí a bá ti gbé òkú ẹ̀ nìyẹn tí ẹ bá ẹni tó bá mọ WhatsApp number mi mo ní picture bí wọ́n ṣe sá ọmọkùnrin yẹn yànnà lọ́wọ́ tí mo lè fi ránṣẹ́ sí yín ṣe pé tẹ́ ẹ bá rí ẹ lè wò lẹ́ẹ̀mejì kì í ṣe pé wọ́n sá wọn díẹ̀ o wọ́n sá wọn yànnà wọ́n sá ẹ tó bá sì nírọ́ ni kó jẹ́ ká lọ sí òun lẹ́ ń wo ẹ̀jẹ̀ àwọn ọmọkùnrin tí wọ́n ń dáko bó o lè bí ò ṣe ní pa wá bó o ní ìyàn ò ṣe ní wọ̀lú nígbà tí èèyàn kan tó bá ń da oko ẹran tó lọ́ọ́ fi ba oko olóko jẹ́ tó tún wá ń sọ fẹ́ni tó lóko pé ṣé oko bàbá rẹ̀ ló wà ní ẹ dákun àwọn ta ló ó mà ṣe o nǹkan tí mo fẹ́ kẹjẹ́ ká mọ̀ ní pé àjìjàgbara Gani Fáwẹ́hìnmí mi ò lójú ogun rí bẹ́ẹ̀ ni ògbébọn rí ṣùgbọ́n àjìjàgbara ni bá a ṣe lè dákọ̀ Gani Fáwẹ́hìnmí gẹ́gẹ́ bí àjìjàgbara bẹ́ẹ̀ náà lè dárúkọ àwọn tí àwọn lọ sójú ogun pé àjìjàgbara làwọn náà tí ẹni tó ń lọ sójú ogun ó yàtọ̀ sí ogun ọwọ́ wà ogun ìjìjàgbara gbẹ̀gbọ̀n kankan ó wà ogun ẹnu ó wà èyí tí a bá fi rán kálukú láìsí fabricated stories tó pé tó ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́ ní láìsí story tó lè dá wàhálà lẹ̀ àbí tó lè fa disunity àbí tó lè dá ogun lẹ̀ so n tó dáa ni pé kó ní kálukú kó take a role lẹ̀ you know I said it at the beginning of this show that you will come up and be saying some things against me concerning this matter torí kó jọ̀rọ̀ Fúlàní mo ti yan fún yín ọ̀dọ̀ àwọn Fúlàní yẹn rí lẹ́yìn tí Oriyomi Hamzat tí akarabọ̀ àti wọ àdúgbò àwọn Fúlàní yẹn o pẹ̀lú ọlọ́pàá lẹ́yìn ìgbìyànjú PPRO iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú approval commissioner of police nípínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú approval commissioner of police nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti fún àwọn ọlọ́pàá ní order láti kọjá lọ sí àdúgbò yẹn níbi tí àwọn Fúlàní yẹn gbé tẹ́ bá wo bí ẹjẹ́ fi bí hàn yín àgbàdo tí wọ́n ń gbìn tí àwọn Fúlàní yẹn fẹsẹ̀ tú jáde lélẹ̀ ẹ̀ àgbàdo ń bì tẹ́tí àgbàdo àgbàdo tí wọ́n ń gbìn tí wọ́n fẹsẹ̀ tú jáde yẹn ẹ máa rí full videos of this matter lórí Oriyomi Hamzat Rescue Mission channel in 4 hours time ẹ máa rí mbẹ you see Yorùbá ní àjèjì ọwọ́ kò gbẹ́rù dórí àgbájọ ọwọ́ la fi sọ̀yà tẹ́ bá rí ẹ̀rọ lọ́wọ́ báyìí sẹ́rí ẹsẹ̀ tí wọ́n sọ yìí wọ́n ti sá ẹsẹ̀ yẹn ní o sẹ́rí wọ́n ti sá ẹsẹ̀ yẹn yánnayànna ní o wọ́n ti sá ẹsẹ̀ yẹn yánnayànna ó kù ẹ wò wọ́n tún lè lẹ́sùn lọ sóko lónìí Oriyomi ń ṣiṣẹ́ tiẹ̀ àgbẹ̀ ṣe báwọn àgbẹ̀ ẹ wò ẹsẹ̀ náà ti gé jáde ṣe báwọn kan ní ọ̀bà adáko táwọn ọ̀rà tí àwọn ẹ wò lónìí wọ́n wọnú abúlé yẹn lọ ìwádìí fi yé wa pé àwọn operation burst wọ́n ti gbé Garuba wọ́n dẹ̀ ti fa Garuba lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ṣùgbọ́n ìwádìí tún fi yé wa pé Garuba bóyá ó gba béèlì ara rẹ̀ tàbí ó lóun lọlé òun padà bọ̀ àsáàrí Garuba ìgbà yẹn làwa wá karabọ̀ pé kí ló dé tà ní rí Garuba mọ́ kí ló dé Garuba ti ń lọ fẹnu dé lọ́wọ́ mú òsínfẹ̀sọ̀ ọ̀rẹ́ wa PPRO àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ tá a fi bá sọ̀rọ̀ tó sì bá ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ lọ́gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ní láyé kò sí tó jọ ẹ wá Garuba jáde àbúrò Garuba tí wọ́n jọ wà lóko tó sáàyàn ládàá ṣé ẹ mọ̀ pípa táwọn ẹni yẹn wà ní tí wọ́n wà nílé ìwòsàn tán tọ́jú wọn ó sì tún wà ní ilé tiẹ̀ tí í ṣe fàájì
wọ́n wà nílé tí ṣe fàájì ṣùgbọ́n aṣáàdúpẹ́ nígbà tó ga ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bá wa dá sí wọ́n ti lọ mú lẹ́sìn láìpẹ́ wọ́n sì tún mú bàbá Gárúbà náà ẹ̀gbọ́n Gárúbà náà wọ́n ti tì wọ́n mọ́lé ṣùgbọ́n Gárúbà ti sálọ. ẹ̀yin amòfin ẹ dákun ẹjá sí báyìí ṣé a lè ṣẹ́gun Fúlàní nílẹ̀ Yorùbá? Yes, a lè ṣẹ́gun Fúlàní. àwọn ọba wa ṣé wọ́n ṣe tán ká ṣẹ́gun Fúlàní nílẹ̀ Yorùbá? àwọn ni wọ́n dáhùn pèsè mi torí gbà tó di pé Fúlàní lẹ́nu pèsè lè bàbá rẹ̀ ní ẹ̀ tí ń dákú ìgbà yẹn láti di àwọn ọba wa pé ṣe ti ṣe tán sà ẹ kóra yín jọ ẹ sáì communicate pé ntẹ́yìn ọba fẹnu kò sí rè kí kálukú fún gómìnà ìpínlẹ̀ rẹ̀ tó bá nu. àwọn local securities tó sì wà ní ọ̀dọ̀ yín ẹ jẹ́ kó yé àwọn gómìnà yín pé ẹ ní di support wọn báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ìní sọlá fẹ́fẹ́ àwọn bá nu. sáà lè ṣẹ́gun Fúlàní payanpayan tí wọn jẹ́ tán fẹ́ fi pa wá kú nílẹ̀ Yorùbá. ọ̀pọ̀lọpọ̀ ìní àgbẹ̀ ni ó ti kàwé adẹ̀ encourage wa ká padà sínú oko ṣùgbọ́n ní oko tẹ́ ẹ ní àpadà sí bí ìgbà tẹ́ tàn wá síjà ẹkùn tẹ́ fọrún ṣiṣẹ́ lé wa lọ́wọ́ ni ikú lẹ̀ ní àlọ́bá ń bẹ̀. èyí tí wọ́n bá sálàdà yẹn náà ẹ̀rẹ́ ṣe sálàdà yìí wọ́n sì sálàdà nínú brain bọ́ọ̀dọ̀ ṣe máa sáyà ládà nínú brain ó ti ná gbogbo owó tó orí ó ti fi invest nígbà bá tásìkò fún ẹ láti kórè tó bá dé nínú oko wà á rí pẹ́ màálù Fúlàní ti jẹ gbogbo tó gbà pátá. It's not a physical damage but it's a psychological damage tẹ́ pé ẹni yẹn lè má jẹ́ èèyàn mọ́ láyé so wọ́n ti sálàdà lọ́pọ̀lọ́ mi sáwà lè ṣẹ́gun wọn. àwọn mọ́gàjì àwọn olóyè àwọn èèyàn kànrìnkànrìn láwùjọ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní ra màálù fáwọn Fúlàní yìí tó bá wọn dà á. Let's hold them responsible. Then hold Oriyomi responsible. Hold everybody like Oriyomi in society responsible láti play role rẹ̀ ní environment tó bá wà within capacity ẹnìkọ̀ọ̀kan wa. This is my own platform. Kí n play role yẹn ní platform yẹn. Tí mo bá gbọ́rù nǹkan tó ṣẹlẹ̀ yìí, kí n má dákẹ́, kí n kígbe, kí n pariwo síta. Támọ̀tẹ́kùn bá mú wọn, wọ́n fà wọn lọ́lọ́pàá lọ́wọ́. Ká follow ẹ̀ títí tí wọ́n fi mú débi iwájú òfin. Tá a bá tún déwájú òfin tán ká mọ̀ kó ti déwájú adájọ́, á sá padà. No! Tí àwọn Gárúbà ò bá tí ì máa ṣe ewé eléyìí kan máa jẹ lọ ni. Wọ́n àtún ní í ṣe eléyìí. Ká tẹ̀lé títí. Tá a bá tún wá rí ní ìlọ́la tó tún jọ ká tún tẹ̀lé títí tá a fi pinna mọ́ wọn tí wọ́n fi mọ̀ wípé kí wọ́n ṣe pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ibi tẹ́ ti ń bọ̀ nìyẹn. Òfin Nàìjíríà fààyè lẹ̀ kí kálukú máa gbé ibi tó wù nínú Nàìjíríà kò sí restriction but you have to respect the law of the land. Ibi tí your freedom of movement ibi tó ti parí ní tẹlumi ti bẹ̀rẹ̀. You cannot tell me because you have freedom of movement you come into my house oh kanlẹ̀kùn you bash into my house pull me down to my bedroom because of freedom of movement. Fine, there is freedom of movement but it has limitation. You have to take permission before you come into my property. So kóníkálukú okay àwọn olóyè Sunday Igboho wọ́n kópa tiwọn ní ipa tó dẹ̀ jọjú tó dẹ̀ nítumọ̀ tó gíríkì torí pé béèyàn bá jọ ọmọ Yorùbá tí èyí ṣe pé ákìlù ẹ̀ sọnù pátápátá kò ní sọ pé gbogbo pàtí Sunday Igboho kó òdo ni no it is not kò sódo ojú tí wọ́n fi wò ó lè yàtọ̀ tó bá wò pé bẹ́ẹ̀ kọ́ lọ kí Sunday Igboho ṣe ìwọ náà ṣe tó yẹ kí wọ́n náà ṣe torí ètò náà ṣe yẹn ní part ó ní part lára àwọn Fúlàní tí wọ́n fẹ́ ba ìbára at least wọ́n calm down wọ́n lẹ́yìn tí wọ́n bẹ̀rù as at that particular time even till now wọ́n lẹ́yìn tí wọ́n bẹ̀rù so àlèmọ́ lè ṣe gbogbo tá a fẹ́ lẹ́ẹ̀kan náà àlèmọ́ lè ṣe lẹ́ẹ̀kan náà àdìkọ̀kọ́ rákòrò ká tó rìn bọ́ àgbọ̀dọ̀ tó lójú kan náà. The question is ǹjẹ́ mi ń kó pàtì ni ǹjẹ́ wọ́n ń kó pàtì ẹ̀ àbí a kàn sọ̀rọ̀ lásán because this part of the world nílẹ̀ Yorùbá wa ọ̀rọ̀ nìkan no action àtẹ̀bẹ̀rù kújù wọ́n máa bẹ ikú àlẹ̀mọ́yàn ikú sẹ́yìn ní kú ni ẹ̀yin làṣàrà ìlú ni àwọn pa o olóṣèlú pa o ìjọba pa o bí wọ́n bá pa wá náà ni wọ́n àdẹ̀lẹ̀ pa wá bọ́jọ́ tí a dá ọ̀bá pé let's do the needful.
ilẹ̀ Yorùbá bóyá approach right bóyá approach wrong only God knows etí ìbá máa ṣẹlẹ̀ lọ́yọ̀ state báyìí bí Sunday Igboho ọba gbé ìgbésẹ̀ tó gbé báyìí bóyá bá a bá ríru Sunday Igboho ní Ondo nígbà náà ni ó ṣeé ṣe kí n ti ṣẹlẹ̀ lóńdó lónìí ọmọ ṣẹlẹ̀ mẹ́. Yes, láìtì lè máa support ní o ọgbọ́n yàbí ọ̀nà o ìlú tá a máa ń lù yẹn olójú iwájú onítẹ̀yìn o ó níbi tí nǹkan kan máa kọjú sí o fine but me I will just say even if I don't support you even if I support you I will just say it the way I see it academic pé mo ṣe sọ ẹ ló dáa jù but má sọ pé èmi ò dáa rárá torí pé wọ́n ló wò pé ò dáa èmi lè wò pé ó dáa tèmi náà bá dẹ̀ wò pé ò dáa ó lè dáa lọ́dọ̀ tiẹ̀ but what I know ni pé at least wọ́n lẹ́yìn tí wọ́n ń bẹ̀rù tẹ́lẹ̀ sọ pé ó ń bọ̀ ó táwọn náà ò rò lẹ́ẹ̀mejì ta ni wọ́n lè sọ pé ó ń bọ̀ tí Yorùbá tí àwọn Fúlàní ò rò lẹ́ẹ̀mejì before now ta ló lè sọ pé ó ń bọ̀ tí wọ́n rò lẹ́ẹ̀mejì. so tó bá yẹ pé mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ gbà forí yọmí tán tinú tòde ẹ̀yin ti dó ẹ ṣe sẹ́yìn iṣẹ́ ńlá lẹ ṣe ẹ̀yin tókè ogun ẹ̀yin náà ó yá ẹ dìde anytime tẹ́ bá ti rí i pé irú kan bá ìṣẹ̀lẹ̀ wọ́n fẹ́ dọwọ́ bù mọ́lẹ̀ ẹja fọ́lù ẹ̀ tí Gárúbà ó fi dagojì àfọ́lù ẹ̀ ni tí ò bá jẹ́ pé akẹsẹ̀ bọ̀rọ̀ Gárúbà ò ní sálọ náà information tó tẹ̀ mí lọ́wọ́ jẹ́ kó yé ni pé kódà nígbà àwọn ẹ̀dẹ́ police station kò sẹ́ tí ọ̀dà Gárúbà mọ́ bẹ́ẹ̀ kò sẹ́ tí ọ̀dà Gárúbà mọ́ bẹ́ẹ̀ wọ́n dá mọ̀ pé bí ìgbà tó pé wọ́n ti ń gbé wá tẹ́lẹ̀ tán rìlíṣẹ̀ nígbà tí èèyàn bá ti mọ̀ pé tóun bá dáràn yìí nítorí wọ́n fi tán ní yóò wá wé tí ó fi tán ọ̀ràn yẹn pẹ̀lú ọ̀nà tó fẹ́ dá kí ni benefit tí ó rí bẹ́ẹ̀ tó bá ti wá rí pé benefit tó ó rí bẹ́ẹ̀ ó ga ju nítorí wọ́n fi tán yẹn lọ yóò máa dáràn yẹn lọ nínú àwọn. bó tá a bá ti jẹ́ kí wọ́n mọ̀ wípé ó ti di public matter ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìṣèjọba ẹnjìnìà Abíọ́dún Olúṣèyí Mákindé kò condole irú nǹkan báyìí and tẹ́ bá sọ pé condole I want to see that as a political statement of which I will never agree to because ẹ̀ tí ìmú Fúlàní kan tó sáyẹn ládàá Olúṣèyí Mákindé pé ẹ fílẹ̀ kó máa lọ tàbí kọ́ jẹ́ pé special adviser to governor security ó sáré dìde pé ẹ fílẹ̀ kó máa lọ bóyá torí pé a fẹ́ dìbò àbí torí nǹkan kan ní ògbọ́n yẹn tẹ́ ẹ bá gbọ́ ẹ̀jẹ̀ nǹkó I will say it but àwa gángan àwa dákẹ́ ìjọ Gárúbà ti darẹ̀ ẹrú nídùú bẹ́ẹ̀ yẹn tí lé àwọn olóko kú olóko pé màlúù ń fẹ́ jẹ mélòó nu yín ló jágbọ́ tí wọ́n túlẹ̀ báyìí pé lóòótọ́ ni wọ́n túlẹ̀ I don't want to believe that because if you see something you can't just be keeping quiet káyìn ẹ̀rẹ́ máa bàjẹ́ lọ who does that àwa láṣẹ láti lọ sí any part of the world any part of the or even in Nigeria láti lọ ṣe nǹkan tí kò bá òfin ìlú wọn mú bẹ́ẹ̀ báwo ni àgbẹ̀ tí rokolóko inú ṣe wà defeated nígbà tó gúdógún àdá pẹ̀lú Fúlàní tí ń da màálù ṣé bí àgbẹ̀ yẹn ló yẹ kó ti rí àdá lò ju Fúlàní lọ níbo ni Fúlàní ti rí àdá tó fi sá àgbẹ̀ mọ́lẹ̀ níbo ni Fúlàní ti rí àdá because tí mi bá rí pé wọ́n sá àwọn àgbẹ̀ yẹn mọ́lẹ̀ I will not believe pé lóòótọ́ ni Fúlàní sá wọn mọ́lẹ̀ ẹ kẹ́ sọ pé kóńdó wọn fi sá na àwọn ni kí àgbẹ̀ wá lo àdá bọ́ àrí àpá kankan lára Fúlàní ara àgbẹ̀ iná rí lọ́spítù Fúlàní oúnjẹ ó mu nínú ilé rẹ̀ gbàtí kejì tí mo rí bọ́ ọ̀sà lọ ó sì mo rí bọ́ yẹn ọ̀gá question mi mo rí bọ́ yẹn come on my YouTube channel 4 hours time in 4 hours time all these pictures you will see it in fact láti lè follow matter dáadáa ọjà bó ṣe bá ṣe wí bá ṣe rò láti because nígbà tá a dé police station wọ́n release àwọn boys mi pé kán máa lọ àwọn take care of tí àwọn ẹ bá dẹ̀ lọ tán lọ béèrè where about matter yẹn wọ́n lè má dá wọn lò wọ́n lè má sọ kankan wọ́n lè ní kinní kan kó bọ̀ jẹ́ pé wọ́n ti fi ẹni tó sá àwọn ẹni gan ládàá sílẹ̀ we need to know and láti máa follow ẹ̀ mo trust iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé ọ̀gá ọlọ́pàá náà ló pàṣẹ pé kí wọ́n lọ follow matter yẹn ọ̀ tí ò bá ní interest ni they will not do that but trust yẹn ò tó bí mo ṣe sọ ìtẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ẹ sì wá ìpínlẹ̀ Ọ̀yọ́ àbẹ̀mọ ọlọ́pàá ń bẹ àbí anything tá a bá lè ṣe anywhere you are in the world let's start making calls let's start making calls let's start pressing button ẹ jẹ́ ká máa fojú wọn winá this Gárúbà must not go unpunished and his brother ó sá àwọn èèyàn ládàá forget àwọn ọmọ wa náà sá ládàá forget ilẹ̀ Yorùbá forget kìnìkan even in Nigeria tó bá ṣe Yorùbá náà lọ sáwùsá ládàá we won't take that. You won't take that. ẹnìkan ò kàn lè sọ gbogbo ilẹ̀ nílẹ̀ bàbá rẹ̀ kó o wá máa bẹ́yàn ládàá nítorí màálù nonsense so tó bá ti di aago mẹ́rin 4 hours time in 4 hours time
ẹ lọ sí Oriyomi Hamzat rescue mission lórí YouTube torí pé ibi tí mo wà ń bí mi ò ní nǹkan tí mo máa sáré fi edit ẹ̀ láti go sí Facebook o ní mo fi ṣe báyìí but I have to package it and put all those pictures everything on Facebook on YouTube so ẹ lọ wò then if you have access to my number if you have access to either of my number you can request for the pictures. If you have access to either of my numbers, you can request for the pictures because there are some pictures that might not be able to put us on YouTube. Tí o ṣe rí rárá, very gory. So, bó ṣe jẹ́ nìyẹn láàárọ̀ yìí kí Ọlọ́run bá kó ṣàánú wa, ẹ ṣé gan ni.